ó tọ́pẹ́ ó ṣe déédé ọpẹ́. A dúpẹ́ lọ́wọ́ àwọn ìjọba pàápàá jùlọ bàbá wa Bọ́lá Ahmed Tinubu ọmọ olódóde. Àdúpẹ́ o, àdúpẹ̀pẹ́ òkun. A sì dúpẹ́ lọ́wọ́ àwọn látún lọ́sì àwọn ẹ̀ṣọ́ aláàbò náà tí wọ́n ṣúgbà gbogbo rògbòdìyàn tí ń ṣe láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn lórí tàwọn ọmọ tí wọ́n jí kó, ìyẹn àwọn agbésùmọ̀mí, àwọn báńdíìtì àyíbá wọn ti ń pè é. Àdúpẹ́ pé àwọn ọmọ náà ó ti padà jẹ́ rírí. Àdúpẹ́. All right, you're back. All right. Wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà. Àdúpẹ́ o, àdúpẹ̀pẹ́ òkun. Gbogbo ohun tí ń ṣẹlẹ̀ yìí báwo ni ìbá ti dùn tó bá jẹ́ pé àwọn tí wọ́n gbógun ọ̀hún lọ tí wọ́n kú sọ̀hún wọn ò padà kú sọ̀hún tí ogun wọn padà dé báyìí. Àmọ́ bá a ti wáyé pàrí làárí ọ̀yẹ̀ ò ní yẹ kádàrá. Ẹ̀ẹ̀kan sí àtúngbà àwọn ìdílé tí ìṣẹ̀lẹ̀ láabi ọ̀hún ṣẹ̀ sí àbáwọn kẹ́dùn pé irú láabi báyìí kò ní í ṣẹlẹ̀ mọ́ lọ́ọ̀dẹ wọn. Ànírú ìṣẹ̀lẹ̀ báyìí mọ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run. A sì dúpẹ́ lọ́wọ́ àwọn ọlọ́tún lósì lẹ́ẹ̀kan sí tí wọ́n gbìyànjú tí wọ́n wọnú igbó tí wọ́n káàkiri láti lè rí àwọn ọmọ náà kó bọ̀. Àdúpẹ́ o, àdúpẹ́ o, àdúpẹ̀pẹ́ òkun. Bàbá rí i pé ohun tó ṣẹlẹ̀ yìí ti ṣẹlẹ̀ rí ńgbà kan tí àwọn ọmọ ṣíbọ́ọ̀kì àbí wọ́n ti ń pè é táwọn náà lọ sí rúurú ìṣẹ̀lẹ̀ báyìí tí wọn ò padà mọ́dò ní tí wọ́n daya aláya tí wọ́n dọmọ ọlọ́mọ níbi tí wọ́n kó wọn lọ lọ́hùn-ún. Kò burú, ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí àwọn eléyìí tí wọ́n lọ tí wọ́n bọ̀. Ẹ jẹ́ ká lọ wo ohun tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ká ṣe ohun tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí pẹ̀lú ayọ̀ àti ìdùnnú tí àwọn ènìyàn wa tí wọ́n wà. Àwọn fọ́nrán tí ẹ̀ ń wò yìí, fọ́nrán tí ẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí, ayẹyẹ ìdùnnú. Ẹ jẹ́ á gbọ́ ohun tí wọ́n ń sọ ńbẹ̀, ẹ jẹ́ á gbọ́ ohun tí wọ́n ń sọ. Wọ́n sọ̀rọ̀ ńbẹ̀, ẹ jẹ́ á gbọ́ ohun tí wọ́n ń sọ. Ẹ ṣeun, ẹ kú kalẹ̀. Hello, sir. Our father, we are grateful. The president, sir, we are grateful. We understand your commitment to our safety, and we appreciate all you did for us. We could see your hand. Thank you very much. And every security operative, they tried so much, and that is why we are still alive now. We are very grateful unto you. Thank you very much. God bless you, sir. We are so grateful. Thank you. All right, you're back. All right, congratulations. Welcome. Congratulations. Life attacking roundabout. This is the rescue team. Congratulations. Ògbómọ̀ṣọ́ kú oríire o. Àwọn military ló lọ. Congratulations, sir. Thank you, Nigerian police. Thank you. Welcome. This is Ògbómọ̀ṣọ́ Focus TV. Oríta Taki Ògbómọ̀ṣọ́ la wà yìí o. All right. Congratulations. Adúpẹ́. Welcome. Congratulations, Nigerian. Ògbómọ̀ṣọ́ kú oríire o. Kú oríire. The rescue. Oríta Taki Ògbómọ̀ṣọ́ ibẹ̀ la wà báyìí. The rescue has been done. Congratulations. Oríta Taki Ògbómọ̀ṣọ́ ibẹ̀ la wà yìí. Wọ́n ti kọ́ ọmọ wa dé o. Congratulations. Gbogbo oríta Ògbómọ̀ṣọ́ ló ti dàrú yìí o. Àwọn èèyàn wa ń dunnú tó ń yọ̀ nígbà tí wọ́n rí rescue team tó kọjá lọ sí tí wọ́n ń bọ̀ láti oríṣiríṣi náà là ń rí ní oríta Taki. They are saying congratulations and welcoming them now. Congratulations. That's just their bus that just passed now. Oríta Taki Ògbómọ̀ṣọ́ ibẹ̀ náà ti kí àwọn military tó ń bọ̀ láti operation. They just greeting them now. Kú oríire nílùú Ògbómọ̀ṣọ́. A kí bàbá wa kábíyèsí Ọba Gandhi Afọlábí Ọláoyè. Kú oríire. Ìrìn àjò tẹ́ ṣe lọ sí ọ̀dọ̀ IG nìbàdàn nílùú Àbújá ó ti ṣe sóréré o. We are saying congratulations to everybody. Congratulations. Inú àwọn Ògbómọ̀ṣọ́ dùn lálẹ́ yìí o.
We are really happy. Ogbomoso can now sleep now. We can sleep properly. Congratulations. Congratulations gbogbo ẹ̀yin ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́. Àwọn rescue team yẹn náà kọjá lórí tata kí n sin o. Say congratulations to them.